Mo kí gbogbo wa pé àtúkàárọ̀ àtúkàbọ̀ sórí ètò Koiki Media níbi tí a ti ń fi ọ̀pọ̀lọpọ̀ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ náà ṣe ń wo ohun tẹ́ ń wò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ni kò ní ibi táwọn èèyàn ń sùn tó ń jí tó ń gbé. Ìdí tá a ṣe wá ń sọ fáwọn èèyàn wa pé n tí bàbá Awólọ́wọ̀ tí ó fẹ́ ká ṣe nígbà tí wọ́n ń ṣe Western Region ni pé kí olúkálùkù níbi tó máa gbé, tó máa sùn, tó máa jí. Bọ̀ ní tabawolẹ̀ Yorùbá lénìí láti Kwara lọ sí Kogi títí dé Ògùn, Ọ̀yọ́, Lagos, Ọ̀ṣun, Ondo, Èkìtì, a rí pé a rí proper housing tí wọ́n ń kọ́ fún mẹ̀kúnnù. Kí ló fà á? Òun ni pé àwọn tí wọ́n ń darí wa wọ plan future ilé tí mẹ̀kúnnù lè gbé. Gbogbo ilé tó ń kọ́ sí Èkó gan kò ń ṣe lé mẹ̀kúnnù. Tẹ́ bá wo bí bàbá Jákàndé ṣe nígbà tí bàbá Jákàndé bẹ̀rẹ̀ sí ń kọ́lé, wọ́n kọ́lé mẹ̀kúnnù. Ìdí táwa ṣe wọ́n sọ pé ṣe jẹ́ ká túgbé yẹ̀wò, ká kúrò nínú Nàìjíríà yìí kí a lè padà sí ibi tí a lè make àwọn àṣeyọrí oríṣiríṣi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lè rí ilé ayé gidi gbé. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń wo àwòrán tí ó ń bẹ níwájú mi àti tó ń bẹ lẹ́yìn mi. Gbogbo àwọn ibi tẹ́ ń wò yìí, àwọn kan náà ni wọ́n make a decision pé kí ó lè rọrùn fáwọn aráàlú ní ibi tí a wà ní agbègbè England ní United Kingdom. Bọ̀ lẹ́ni ilẹ̀ Yorùbá ó wá di ibi tí àtẹ̀ lè rìn láti ibìkan sí ibìkan torí àwọn terrorist àti Boko Haram. Lára àwọn ìdí pàtàkì tí a ṣe ń campaign fún Yorùbá nation pé láti lè dá dúró kí àwa náà lè rí irú àwọn opportunity tí ẹ̀ ń wò ní gbogbo agbègbè yìí. Ilé tí a lè kọ́ tí gbogbo àwọn ilé náà kò ń ṣe pé àwọn tí wọ́n ń gbé náà ìmí council ni, ìmí ẹlòmíì rà ni nígbà tó yẹ pé system tó ń ṣiṣẹ́. Bí a bá lọ tá a bá bọ̀, èèyàn ọmọ Yorùbá àsìkò tó ilé tó lọ. Gbogbo àǹfààní táwa ń rí ní ìlú òyìnbó yìí, irú àǹfààní yẹn bẹ́ẹ̀ làwa náà fẹ́ kó wà ní orílẹ̀-èdè wa ní ibi tí à ń pè nílẹ̀ Yorùbá lénìí. Àmọ́ tí a bá ṣì wà nínú Nàìjíríà, a kò máa dàbí miracle ni pé àwọn nǹkan tá a fi ń wọ̀nyí yìí tí kò possible ni. Gbogbo ohun tó ṣeé ṣe nílẹ̀ Yorùbá ni o. Ẹ jẹ́ ká rántí pé gbogbo àyín tá à ń ṣe lénìí torí future ìran Yorùbá ni, kò ń ṣe torí àwa nìkan. Yorùbá nation, no going back. Koiki Media, bringing the world closer to your doorstep. In the 30th of May, 2024. Bẹ́ẹ̀ bá dẹ̀ wá go ní ẹ̀rí pé aago méje 7 a.m. bí gbogbo ẹ̀ ṣe quiet.